ẹ̀kọ́ àṣẹ̀yìndé bàbá ẹ̀kọ́ àṣẹ̀yìndé wọn o ẹ̀kọ́ àkúnmọ́ra o ẹ̀kọ́ àṣẹ̀yìndé wọn ọlọ́run bá wa foríjì wọn ọlọ́run fọ̀rọ̀ pẹ́ wọn ọlọ́run bá ṣàánú ẹ̀yin náà ọlọ́run bá ṣàánú yín ọjọ́ yín ó dalẹ̀ ẹ̀mí yín ó gùn yóò lálá pẹ̀lú ìdẹ̀ra bó tẹ́ bá ń dáwọ́lé báyìí yóò mọ̀ lórí sí ìlànà láìpẹ́ méjì ọlọ́run bá láìdájọ́ ọjọ́ òní ọlọ́run fáyà fún aláhàlá àlákò àtà ìlànà àwọn náà mú mọ́ra ni aláìláàzìm gbogbo ayé ló mú mọ́bẹ̀ ti fẹ́ràn bàbá tó bí bàbá náà ti sì fẹ́ràn yín tó bàbá ò ní kò sí tí wọ́n lè sọ nípa olóyè ẹ̀fọ́ mọ̀ mí lẹ̀ èmi mo ní èmi mo bí gbogbo ń dẹ́ ìwé irọ́ ni nígbà ò bá dé yóò sàlàyé fún mi wàláhì kò sírù nǹkan lọ́dọ̀ lè gbá tíyàn bá gbé ọ̀rọ̀ olóyè wá sọ́dọ̀ bàbá yẹn ọ̀rọ̀ kìnnìkan ẹ̀yin náà sì ni bàbá rẹ̀ ẹgbọ́n mi ẹ̀yin náà àrògùn rẹ̀ ń rò nígbà bá ṣe àkóso tí ń tóun wí o lè sọ lójú ẹ̀ bó bá dé kódà Abbas bá ń pe Sunday fún mi nígbà wọn bá sì dé ẹni tí ti ń ṣe awúyà tó ti ń ṣàgbàjà lẹ́yìn lónìí gan wọ́n sọ pé ó sọ pé wọ́n sọ pé kò ń sọ̀rọ̀ rẹ̀ ìyá wa ẹ̀dá kòtò lọ yìí náà mọ́ ẹ̀dá kòtò lọ ọlọ́mọ bá ti ká bàbá. Bẹ́ẹ̀ni. Ìfẹ́ tí Ọlọ́run ní sí àwọn àti ìfẹ́ táwọn ní sí wọn. Àwọn olùgbé tó bá Nàìjíríà tó. Aláì bó ti rí nìyẹn. Bó ti rí nìyẹn. Ibi tí bàbá tó bá bá nìyẹn, ó ga kan. Kò sí lift step nílẹ̀ máa gùn. Wọ́n dẹ̀ kò security síbẹ̀ tó pọ̀ gan. Ẹ̀dá bá ṣe wà nílẹ̀. Pẹ̀lú èjì bàbá gùn kẹ́. Yàtọ̀ fún tinú prison bàbá wọn prison yẹn. Bàbá gòkè wá bá mi. Inú àwẹ̀ gan náà wà ní. Inú àwẹ̀ nígbà náà. Bàbá bá mi kú tọ́ mi. Bàbá wọn sọ fún mi pé Sunday mo ní bàbá mi. Buhari tó wà ń bẹ̀. Ọmọ dúpẹ́ pé ọwọ́ rẹ̀ bá ọ. Bàbá tọ́lọ̀ ti bá mi tó làárẹ̀ nígbà wà rẹ̀ ààbò tọ́lọ̀ ti ṣe fún mi. Bàbá mi ní wọn ò ní gbòkú rẹ̀ wá Nàìjíríà. Ẹsẹ̀ rẹ̀ tó fi ṣe kó bẹ́ẹ̀ náà ló fi padà wá. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ ẹgbẹ́ wọn wọ́n sábà fún mi. Gbogbo bàbá tí ìjọba kan gbógun tì nígbà náà tó lé gan wọ́n dà láàmú wọ́n sábà bàbá. Wọ́n bàbá mi ìjọba bá ìṣẹ̀lẹ̀. Bàbá ní ọbẹ̀ wọlé ni wọ́n fẹ́ wọlé mi torí pé mi ò bá wọn ṣe wọ́n dẹ̀ pè mí ọmọ bàbá Ládọjà ni mí èyí dẹ̀ ń bú bàbá Ládọjà mi ò lè bá ń ṣe o ní wọ́n dẹ̀ fẹ́ wọlé mi kọmíṣánná pòlíṣì rẹ̀ ti pè mí bàbá wa ní wọ́n fẹ́ wọlé ẹ̀ mọ́ níbẹ̀ ni mo lọ́wọ́ rẹ̀ wọlé yẹn tó kò síbi tí mo fẹ́ lọ́nsìn bàbá ní kí n dókò bàbá ní kí ájábá ti lọ mú fóònù àwa bàbá wa pe gọ́vnà yẹn bàbá ní Lágbájá Sunday wà lọ́dọ̀ mi yàn ó bá bẹ̀rẹ̀ sí bínú sọ̀rọ̀ ọmọ púpọ̀ ọmọ yẹn kò fẹ́ràn wa kò ṣe tiwa kò ṣe ti gọ́vnà yẹn ó máa pariwo Ládọjà bàbá ní gbẹ́rù ẹ̀ sọ̀hún mo fẹ́ràn Sunday jù ọ lọ ìlú mi bẹ́ẹ̀ náà fà ti sàdúrà tí mo ń bẹ lọ́hùn fún ọ kò di gómìnà ó sì di gómìnà ọ wá fẹ́ wọlé ọmọ tó súnmọ́ mi bàbá lò tẹ̀ bàbá ní tó bá dẹ̀ wò ń bẹ lọ́hùn fún ọ pé gbogbo tó ní ìjọba tó yẹ kó bàjẹ́ wọn lọ́wọ́ ẹ̀rú bà bàbá ní mo lọ ilé ìfẹ́ Sunday. Ìwọ ló ṣe tí ó fi fẹ́ràn rẹ. Bàbá ní ẹ̀ẹ́dì pàkẹ́jà bàbá ní ìwọ tí o bá fẹ́ràn rẹ tí wọ́n ń pariwo Ládọjà tí Ládọjà ló ń fẹ́ ìwọ ni kó owó tí Ládọjà ń ṣe fún tó fi fẹ́ràn Ládọjà ìwọ ni kó o ṣeun tí o fi fẹ́ràn rẹ fún. Pé fún de yìí mo ti ní kó mo lọ ilé rẹ ní ìsìnkú lọ sùn bàbá sọ fún ìjọba yẹn jẹ́ náà lọ. Bàbá ní mo lọ ilé ẹ̀kọ́ lọ sùn mo ní bàbá wọ́n lè pé àwọn tàǹkì wá wọlé yẹn lóru o bàbá ní kò tó bẹ̀ sẹ́ oníwọlé ẹ̀ wọ́n lọ ilé ẹ̀ lákọ̀ọ́lé mo retí pé wọ́n máa wọ lóru gbẹ̀ wọn wá mo retí dọ́kẹ̀dẹ̀ wọn wá bàbá wa ní dọ́kẹ̀dà máa sọ fún Ajábá pé wọn wá wọ Ajábá ní wọn wá bàbá wa ní kí wá bàbá wa lọ bánu government house bàbá ní mo fẹ́ràn Sunday jù ọ lọ tí Sunday bá dẹ̀ ti dúró lórí nǹkan ní ó bí èmi pàápàá ọbẹ̀ ta kò sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ibi tó bọ̀ yẹn kan sí mi bàbá wa ní mo fún lówó ọ̀rọ̀ tí mo sọ̀rọ̀ ọdún 2017 2018 2016 bàbá ní mo fún lówó ní wọ́n bá Sunday jà
wọ́n bá kọjú ìjà sí Sunday ọ̀pá rẹ̀ ni lójú ẹ̀ náà ní kẹsìkẹ́ lẹ́yìn ẹ̀ tí gọ́fìnà yẹn tó kọ bàbá ní tó bá lọ fẹ́ bá Sunday jà ọ̀pá rẹ̀ torí mo bẹ lọ́hùn kọ́lọ́hùn pàrọ̀ fún wọn ni ọmọ tó lè sọ bàbá ní mo fún Sunday lówó ni bọ́ba Sunday jà ọ wá fún mi lówó ìjọba náà fún mi ní $1 million lóṣooṣù gbà títí wọn fi ṣe tẹ́ wọn bá bàbá mo ní bàbá mo ló ti fún mi lówó wọn ní owó rẹ̀ ní lọ́nà ọmọ fún mi lówó $1 million ó kéré gan bẹ́ẹ̀ tó lọ bàbá mo ló ti tó bàbá èyí tí ò tẹ̀ wọlé ní tó kàn fún mi ní $1 million lóṣooṣù mo ló ti tó bàbá mi wọ́n á ní $1 million ilé $1 million àwọn tí wọ́n fún kí wọ́n wúlò fún wọn ọba ní Sunday ọ̀sẹ̀ tí Sunday ọ̀fẹ́ rẹ̀ Ládọjà lọ fẹ́ràn ọba fẹ́ràn Ládọjà ńkọ wọ́wọ́ pọ́tí Ládọjà ń dàbò tó fi fẹ́ràn Ládọjà ó sì mọ̀ sí àti $1 million tí ń ṣe fún yóò sì fẹ́ràn wọn náà gan ṣe ọ́ ni ìyẹn lọ kí n tó wá fa èyí tí mo fà láyé Buhari kó tó sọ mí dẹ́ ìlú bàbá yẹn wá mi wá Kotonu àìmọ́ àwọn tí mo ṣe dáadáa fún tí mo súnmọ́ ju bàbá lọ́wọ́ wá mi wá bàbá wá mi wá ní ìlú ẹ̀ bàbá wá mi wá bàbá ní ìjọba tí ó fi ọlẹ̀ Ọlọ́run gbé wa ìjọba Buhari ilé yìí fẹ́ fi ọlẹ̀ fẹ́ pààrọ̀ ṣùgbọ́n ìjọba tí ó fi ọlẹ̀ Ọlọ́run gbé wa tọ́ba yìí ti gbédé àyè náà bọ́ sí jáde láàyè lálàáfíà kó òun náà lọ́wọ́ wọlé padà lálàáfíà ṣùgbọ́n tọ́ba mi ń jẹ́ bí ọ̀yọ́ pé mi ì bá bàbá yẹn lé wọn. ìyẹn fi ẹ̀fọ́ bọ́lá òsì fẹ́ ló ṣe yẹn nígbà tá a gbọ́ padà bàbá òyà mo bẹ̀rẹ̀ sí plẹ́mbàsì tó jẹ́ plẹ́mbàsì pápápá mo fọlọ́ mìíràn èmi àbájá bá a lọ sí hospital kan big hospital kan ní Germany mo gba lẹ́tà pé ara bàbá wọ̀ ya kan gbọ́ yẹn kọ́ pápá pọ́lẹ́sì kọ́ lẹ́tà kan sẹ́ndì ẹ̀ mo ti pẹ́ àwọn èèyàn mi lẹ́mbàsì ti sọ bá ti máa ṣe wa tọ́lọ́ bá sọ pé. kódà lẹ́mbàsì ìjọ náà kódà wọn tí ó fún bàbá visa tí ó tún pè wá òun ò rí bàbá àtẹnudọ́ bá tẹ̀lé wa. ó tún pè mí pé àtẹnudọ́ bá tẹ̀lé bàbá gbogbo àwọn tó bá fẹ́ tẹ̀lé bàbá ní ká pákì ìdánwò bọ̀ ó tún wá ń pè wá fún rẹ̀ pé bàbá wọn ò tí gbé bàbá wa mo ní ẹ̀jẹ̀ bá ṣe pè wọn kó wọn gbé bàbá lọ bẹ́ẹ̀. àròjọ yẹn náà ni bàbá dá. àròjọ yẹn bàbá ìgbà tọ́lọ̀ ní òsè tán ìjọ Friday ó ń pè wá láti nípa tọ́lá àsọpọ̀ máa gbé bàbá débẹ̀ ó tún wá ń pè pé ẹ̀gbọ́n kéwọ́ táìm ó wò ní bàbá mo ní ẹ̀jẹ̀ bá ṣe pè wọ́n ó tètè àwọn àti àríjọ sùtù lẹ lọ́rọ̀ bí àṣà bàbá mi Àjàní Bello ọlọ́run ọ̀run kẹ́ ó ní bọ́jọ́ kú ẹ̀dá bá pé ẹ̀dá mọ́ kú bàbá ń tọ́jú kú ẹ̀dá bá ti pé ìyó kò sí nǹkan kan tá a lè ṣe sí yẹn ọlọ́run bá tó wà láyé tó lọ yóò fọ̀run kẹ́ bàbá lọ́dọ̀ tèmi bàbá dáa ìmọ̀dọ̀ tiẹ̀ o lọ́dọ̀ tèmi bàbá Àjàní Bello ẹni ọlọ́run tán yẹn tẹ bá wo bàbá gbà mí báyìí tẹ bá bọ bàbá lọ́wọ́ bàbá wà dàbí ọmọ kékeré máa ṣe ó dùn lọ kò dẹ̀ sí ìṣòro tẹ́lẹ̀ bí wàá bá bàbá mi dìbò lọ́wọ́ àti ìgbẹ́tẹ́lẹ̀ láti sẹ́kọ̀nsì sárùjọ wọ́n sárùjọ tó bá ti ṣàlàyé ẹsẹ̀ ní bàbá wọn gbé fóònù pé bá ń pe fún mi fóònù Abbas ẹ bá ń pe kíní kan kó tó gbọ́tọ̀ mẹ́jọ wá tó sọ̀rọ̀ tó sàdàpọ̀ ẹni yẹn bàbá ti kẹ́ni yẹn láwọn ti parí ọ̀rọ̀ yẹn ó ní mọ̀ lọ́mọdé wọ́n yẹn jẹ́ ọ̀tán èmi nísìn Kristian mi ní bàbá wa láwọn fẹ́ mú mi lọ́wọ́ mẹ́ta mi lọ́wọ́ mi ọlọ́mẹ́ta ẹ̀mẹ́ta bàbá ṣètò mẹ́ta fún mi. aláàkíwá Sunday nǹkan sí ọ ni mẹ́ta ìyá tó lọ. tí ẹ débẹ̀ kó orí kó tí ọ̀dà mọ́ bá débẹ̀ mọ́ kéwòn. ìwọ́sà débẹ̀. kódà Alhaji Kazeem Eletu. bẹ́ẹ̀ni ó àlè di. ó ti àlè ń di pé. kó bàbá sọ fún pé báyìí báyìí mú àti mo bílẹ̀ mo ní bàbá pẹ̀lú mi lọ. bàbá tó ń ọ̀dà wa lọ ẹ̀ múra mo sọ̀rọ̀ mo wọlé sáwọn ẹsẹ dé múra wọ́n sá máa wò mí èmi ọbẹ̀ lọ́wọ́ fún wọ́n sá máa tẹ̀lé mi mo ní nísìnyí máa lọ bó mo fẹ́ kírun wa kò ní ìdìbò kírun mo sá tẹ̀lé mi débẹ̀ wọ́n lẹ́yìn ọ̀dà sọ ìdí bàbá yẹn fúnra mi mọ bó ṣe dí àgbà mùsùlùmí àdúrà bàbá lè ṣe pé torí mùsùlùmí ọjọ́ kìíní mo ti fẹ́ràn rẹ̀ èmi mi fẹ́ràn rẹ̀ gbogbo táwọn ọmọ bàbá bá wà láyé ọlọ́run mo fẹ́ràn wọn ṣe mo pé báyìí kí bàbá fẹ́ràn mi torí àjẹ ìjọra èmi mò ń oúnjẹ ìgbà ni mi Christian ni Christian ni ọgbẹ́ ọ̀dẹ́ndẹ́ Christian ni ọgbẹ́ ọ̀dẹ́ndẹ́ bẹ́ẹ̀ bá ní ìdàrú Christian ọ̀gá ọ̀gbọ́n gbà sí kí wọ́n sọ pé àgbà náà wọn gbàlagbà ní kan náà ní wọ́n bàbá yìí fẹ́ràn mi bàbá wọn bí ìyá mi pé ìwọ ìyá Sunday òbí Sunday àjẹni wọn mi ní rárá oṣù ni wọn mi ní rárá àwọn ètùtù tẹ́ mọ́ mi bẹ̀rẹ̀ lò kí lọ́mọ bàbá níbi tó lọ́n pa ọmọ sí lára Sunday ìwọ ìyá tó bí olè mọ́ èmi àwọn ẹlẹ́ mi lára ọmọ tó fẹ́ràn rẹ̀ wà ní Sunday òní mu tí èmu kankan ní mu ẹ̀ 50,000 mo wá dé bàbá débi pé mo ní bàbá ẹ mọ̀ ṣètò fún mi kí wọ́n gbáradì kí wọ́n fi ṣe wáyé ìgbẹ́ ọmọ dáhùn àbá àti mọ́tẹ́ ọdún fún ìwé ọmọ òkúrú àǹtí ló mú lé báyìí. àǹtúlẹ̀ ẹ̀ ní parí ẹ̀ bàbá ní
ẹ̀ ń tú lómo tó rí báyìí eye múrọ́ tó ìkúrẹ́ ọ̀gá tó bí ìjà lásán ẹ̀ ń tú wò lómo kì í ní bẹ́ẹ̀ ní àwọn àfa wọn ṣàdúrà fún wọn ìṣẹ̀lẹ̀ lẹ́wọ́ ọ̀pẹ́rẹ́ ìṣẹ̀lẹ̀ lẹ́wọ́ ni wọ́n ṣàdúrà fún wọn wọ́n ti ṣàdúrà fún wọn tán àwọn tó bá wà wọn náà wà fún wọn lóúnjẹ àwọn ilé tí fòbí ládùúgbò rẹ dáadáa wà fún wọn kàn jẹun lóra rẹ ti gbà ó sì mọ tóbi sí ayé òsì nílé ọdún wọn mọ ìtúrú lọkàn kan ní ìtúrú ìrẹsẹ ní ìtàn ọsọ wọn dàlú wọn kàkàkàkà àbá sọ ọ̀rọ̀ rẹ ìtúrú nígbà tó dé yẹn ọ̀rọ̀ ọmọdé yẹn ìtúrú mo ní mo gbé kẹ́yìn bá mi sẹ́nu lé mi ọlọ́run bá tó mi ní tọmọ bàtà kú láyé tọmọ bàtà wáyé kọ tẹ bàbá sáfẹ́fẹ́ tó dáa èmi wà fọmọ torí ẹ fọmọ kù síbi náà gbóbi ó ti bàbá bá kù sí ọlọ́run bá ọmọ ẹ̀sìn wọ̀ ọlọ́run kò lè yẹn táwà inú gbèsè ayé tèmi tí mo súnmọ́ pọ̀lọpọ̀ àwọn àfa èmi mọ̀ ọ̀nà kàmẹ́tò bàbá oníkọ̀rọ̀ kankan wà lọ́ọ̀ sàfóyè fún mi bàbá oníkọ̀rọ̀ kódà àwa gan bí bàbá bá ń wẹ̀ lọ́wọ́ tí wọ́n bá ní tani bàbá dé ni mò ń bọ̀ bàbá wọn sọ fún mi pé Sunday wọ́n mọ Sunday wọ́n ti wọ́n mọ tẹ̀wọ̀n wọ́n ní kó sáàfà kankan tú kankan irọ́ ni wọ́n ń pa fún ọ fọlọ́n tó lẹ́nu ìbúra kí ni sí ọ gan gbà ló sún mi dé wàhálà yẹn pọ̀ kẹ́ńbà yẹn wọ́n ní bàbá ọgbọ́n ẹ̀mọ̀ ọmọ ẹni mo jẹ́ ẹ̀jẹ̀ wọ́n pè mí pé ẹ̀yìn ẹ̀ mo ṣètò fún mi àwọn àlejò wo ló ń ṣe wọ́n mọ̀ ìgbà kò ṣètò kankan Abbas ẹ̀ ṣètò àwọn àfa ẹ̀ mọ̀ ṣàdúrà fún owó ìbádọ́ àyè ọgbà ó sì gbà ọlọ́run bá tó di mí ọlọ́mọ mi tó mọ̀ mi gbogbo àwọn bàbá mi lè gbé láyé ọlọ́run àti tó dàgbà àti tó kéré lọ sí ara pọ̀. Àmín Allah, àmín Allah, àmín Allah, àmín Allah, àmín àmín. mo fi bàbá yẹn mo di ìbéèrè yẹn mo fi gbìyà àwọn ará mi àwọn kan àwọn tó dùn mí lọ tí mo bá jà tó lè mọ ẹni tó bá dùn mí lọ lè ní mo bá jà ìbá kò sí tó lé ní pé ọ̀dọ́ mi Olúwa bá mi kẹ́ bàbá mi ra bí ọlọ́run. Olúwa bá mi kẹ́ bàbá mi ra bí ọlọ́run. Bá mi kẹ́ bàbá mi ra bí ọlọ́run. Alájà ni mú ìdí torí kí ọmọ. Bá mi kẹ́ bàbá mi ra bí ọlọ́run. Alájà ni mú ìdí torí ìyàwó máa bá mi kẹ́ bàbá mi ra bí ọlọ́run.